tó a kó àjálẹ̀ ohun gbogbo ibikíbi ilẹ̀kílẹ̀ tá a bá wà lónìí àsìkò ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ọba tó nìkápá ọlá alágbára lórí ohun gbogbo ọba tó lè ṣohun gbogbo ọba ajípọjọ́ kúdà kò ní fẹnì kankan wálẹ̀ o ibikíbi tá a bá wà lónìí àsìkò ọ̀rọ̀ ìlú àkó ibi tá a bá ètò ìlú ìdélé ní elédùà ọba tí ò ní ká pé ìrọjọ́ wájú ọba kankan kò ní fi wálẹ̀ ńlẹ̀ Yorùbá ẹ rí ẹ lò tó jọ́ méjì jọ́ mẹ́ta kan tá a ti wá sórí ìkànnì yìí gbẹ̀yìn bẹ́ẹ̀ ni ìlú ló fà á ìlú ló fà á àti káàkiri ni ò jẹ́ rí wa fọjọ́ díẹ̀ sẹ́yìn ṣùgbọ́n níwàyí a mọ mẹ́tò kan wá lálẹ́ yìí ètò wo la fẹ́ mú wá òun náà lórí àwọn àrètí gbọ́ gbogbo ibikíbi tá a ti ń gbọ́ oríṣiríṣi táwọn nǹkan tá a rò tẹ́lẹ̀ ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá òun ló gbé wa wá lónìí gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ wa ta sọ sẹ́yìn mo ṣàlàyé àwọn nǹkan kan wípé gbàtà bá fi rí bí oṣù mélòó kan sìn òṣèlú ó bẹ̀rẹ̀ ó wá jẹ́ ká máa rántí òwe àwọn bàbá wa tó sọ pé Jímọ̀ tí ó bá dáa Àlàmísì láti mọ̀ ìjọba tí ò bá san aráàlú ìjọba tó bá ṣe tán àti ṣiṣẹ́ fáráàlú kì í jọdún méjì náà lọ ní Nàìjíríà tọdún méjì bá ti lè kọjá lórí ẹ̀ ìyókù ètò ìdìbò ní ó gba ọdún méjì yòókù lọ́wọ́ wọn bọ́lọ̀ ń ṣe ṣẹ̀kẹ́ ìlú inú bọ́lọ̀ ń ṣe ni ó máa rínú bọ́lọ̀ ń ṣe ni ó máa rínú eléyìí tó jẹ́ pabambari tó mú agbétò kalẹ̀ lálẹ́ yìí ò ju ti tọ̀rọ̀ títí tó ṣẹlẹ̀ l'Oǹdó táwọn àgbẹ̀ kan tí wọ́n pàdánù ẹ̀mí wọn sọ́wọ́ àwọn Fúlàní ẹ wo iye ọdún tá a fẹ́ pariwo Fúlàní ńlẹ̀ yìí ìjà ààrẹ nìkan ṣùgbọ́n ẹnìkan ìjà rí nínú àwọn olóṣèlú tí wọ́n mọ̀ wá bá wa lọ́la pé àwa máa tẹ̀ka ìbò ló kàn mélòó nù wọn la rí lórí ọ̀rọ̀ wọn ń pa wá lọ́mọ wọn ń pa wá láya Fúlàní mélòó la rí ẹ̀yin ènìyàn wa torí ẹ̀ la ṣe ń sọ fún yín gbogbo ìgbà olómú àkọ́tọ́ tá à ń bá lọ tá a pè ní ọ̀tá Yorùbá tá a pè lọ́tá Yorùbá tá a ní ọ̀tá Yorùbá ní tó mú agbétò yẹn kalẹ̀ nìyẹn èyí náà wá worí ọwọ́ tá a bá dé lónìí sọ́tá Yorùbá ò ti wọ́n fojú mú hàn fáwọn olóṣèlú àwọn lọ́tá Yorùbá àwọn ní Fúlàní oníbi méjì tí wọ́n ti máa ń fi ojú àwọn èèyàn wá rí tó ju ilẹ̀ Yorùbá lọ lórílẹ̀‐èdè yìí a sì níjọba tí ń sọ èdè wa lẹ́nu wọn ò sì dá sí rí níjọ́ tán gbé Ọ̀jájú ní olórí ọ̀dọ́ àwọn Afẹ́nifẹ́re gbogbo àwọn èèyàn kọ́kọ́ fẹ́ fílẹ̀ pé kó máa fara gbá ìyà yẹn lọ toró náà ní tó náà ti fẹnu sọ nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá tá a sáré pa káàrí gbà òun náà ti fẹnu ṣátà wá bí aláìníṣẹ́ ó ti fẹnu ṣátà wá pa àmọ́ nǹkan tá à ń sọ ni
gbogbo wọn ti pe Fálékè, gbogbo wọn ti pe Fálékè, wọ́n ti pe Ọ̀pẹ̀lẹ̀ lólè, ṣùgbọ́n lẹ́nìí Ọlọ́run wá ń fọwọ́ ara rẹ̀ jẹ́wọ́ ara rẹ̀ nú ayé wọn. Irú ẹ̀ ní tẹ́rí tó ṣẹlẹ̀ sọ́jájú ni tó kọjá lọ. Èmi ò lè má kan ojú abẹ́ kò ń tèmi, mi ò ní fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ. Nígbà tó ṣẹlẹ̀ sí, wọ́n pè mí káàkiri pé ẹ dá sọ̀rọ̀ yẹn, bàbá ẹ dá sọ̀rọ̀ yẹn. A lot of people náà wọ́n pé káwọn Yorùbá dá sí. Àwọn èèyàn dẹ̀ dìde, gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ẹ̀. Ọlọ́run dẹ̀ ní pé káwọn èèyàn rówó raise at least bí 17 to 18 million nágbà kan tó release ẹ̀. Nígbà tí wọ́n release ẹ̀, yóò jẹ́ ìgbà àkọ́kọ́ tí màá rí IG Nàìjíríà tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá ń bí tí ó sọ̀rọ̀ pé ajínigbé tó bá tó àwọn ajínigbé yẹn gbọ́dọ̀ wá solution sọ́rọ̀ wọn, pé káwọn ọlọ́pàá bọ́ sígbó kí wọ́n make sure kí wọ́n gbé rescue ẹni yẹn alive. Yóò jẹ́ ìgbà àkọ́kọ́ tèmi ó gbọ́, ẹ̀yin lè ti máa gbọ́ tí tèmi ò gbọ́ o, bọ̀ ẹ̀ka tèmi ó gbọ́ rí nìyẹn, mẹ́ẹ̀ni parọ́ fún yín láíláí. Even His Excellency gan ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. But nígbà tí àwọn Fúlàní wà níjọba, tí àwọn aráàlú wọn bá lọ fa ìjàngbọ̀n níbì kan, ibi tó ti wá lọ fa ìjàngbọ̀n yẹn táwọn ará bẹ̀ bá wọn bá wá dùn Fúlàní, even His Excellency ti gbà yẹn ẹ rí lójú ẹ̀ pé inú ẹ̀ dùn, yóò mọ fa wàhálà ní underground. Bẹ́ẹ̀ ni IG ó mọ sáré, bẹ́ẹ̀ ni defense ó mọ lọ wọ́n mọ bọ̀, nítorí pé ọwọ́ dùn àwọn fámìlì wọn tí wọ́n ń gbé láti lọ fọwọ́ tọ́yà. Ṣùgbọ́n a rò pé bẹ́ẹ̀ náà ni ó rí táwa náà bá lẹ́ni ní mùsàn, torí ká má bàa mọ kíkan làá ṣe ń lẹ́ni ní mùsàn. Ní táwọn á mú lásìkò bàbá Bọ́lá Ahmed Tinubu ó ju ọsàn kíkan lọ. Ọsàn tí wọ́n ti lù, ọsàn tó lù là ń mu. Torí ẹ̀ ló gbé mi wá. Ìran Yorùbá ò ṣe ìran atọrọ jẹ, àdẹ̀ kì í ṣọ̀lẹ. Ẹ lọ wo history Yorùbá látilẹ̀, kò síbi tán ti fi àlébù mọ́ tọrọ jẹ wọ́n ti fi kan ìran Yorùbá. Bẹ́ẹ̀ ni wọn ò bá wa níbi yánmọ̀yánmọ́, àbójú ọmọ jẹ́, báyìí là àbójú bàbá jẹ́. Ṣùgbọ́n àkọlé Ọlọ́run lágbára tó pàápọ̀ pẹ̀lú àwọn amọ̀kùnmẹ́kọ, òun ló jẹ́ kí gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ ìmọ̀ rẹ̀ ìran Yorùbá lára. Ṣé tó bá jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀‐èdè ní sẹ́nìkan kan dédé mọ́ jáwọ́ nú lẹ́wà yóò mọ̀ ṣe tó wù? Ṣó rọrùn bẹ́ẹ̀? Orílẹ̀‐èdè yìí láti rí àwọn Fúlàní, ìjọba yọ̀ǹda fún wọn kí wọ́n máa mú dágàrìn àti bọn. Àti ìgbọ́dí tó ń gbàgbọ́ lọ́wọ́ wọn àfilẹ́ tó ṣẹlẹ̀ recently tán mú kan tó wọ́ṣọ funfun báyìí tí wọ́n gba ráìfù lọ́wọ́ ẹ̀. Àti ìrí wọn, ìjọba àmì tí ìjọba ti ń lé wọn mú pé wọ́n gbàgbọ́ lọ́wọ́ Fúlàní. Ṣùgbọ́n táwọn ọdẹ ìlú wa nílẹ̀ tí wá ń bí tán bá ń lọ sóko, ẹ wá máa lé wọn mú pẹ̀lú pàtó tán mú dání number 1 single tán kó dání tán fẹ́ lọ fi pọ̀kẹ́rẹ́ tí ò tó lọ́ta nú, ẹ tún mọ síìzì ẹ̀ lọ́wọ́ wọn. Ibẹ̀ láti rí wípé ìlú yìí kì í ṣe ìlú wa. Ẹ kàn ń wò ni, àwa tá à ń pàrọwà fún àwọn ọmọ Yorùbá pé ẹ jí gìrì, ẹ dìde, òmìnira yín ni ẹ jà fún. Ẹ má jà fún pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Tẹ́ ẹ bá ń jà fún bí ìgbà tẹ́ ẹ ń roko sínú ẹbí ẹnìkan ni. Ìyẹn ló ń gbé mi wá ní gbogbo ìgbà. Tẹ́ ẹ bá rí bí mo ṣe ń sọ̀rọ̀,
ohun mi ò já gerege tó nítorí stress tí mo pass through láti Monday títí di wákàtí tí mo wà yìí. Bọ̀ mo rí pé ó ti ń jẹ́ kíkí nìyẹn kí n máa jìnnà sí yín, òun ló gbé mi wá padà lálẹ́ yìí pé dandan mo gbọ́dọ̀ release àwọn kankan tó ṣẹlẹ̀ láàrin ìlú tá à ń rí tí ò dáa tí ò bójúmu. Ó ṣe jòǹdó, ó ṣe jẹ́kìtì àti Ìbàràpá ní gbogbo ìgbà. Torí ẹ̀ ni mo ṣe sọ fún yín wípé àti ìlàṣáájú nílẹ̀ Yorùbá àláṣíwájú tí ó dúró pé gbogbo ohun tí bá ń ṣe yín ẹ fi dá mi àní. Àwa ò ní, ó wà lára ìṣòro kan tá a ní. Nígbà kan gẹ́gẹ́ bí tata ń bá bọ̀, nígbà ayé wa bàbá Awólọ́wọ̀, nígbà tí bàbá dà á sọ́tún tàdá sósì, bàbá gbé ìgbésẹ̀ tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ púpọ̀ nípa ẹ̀ lórí atẹ́gùn. Ìgbésẹ̀ yẹn wá bú bàbá lọ́wọ́, bó tẹ̀ jẹ́ pé ẹjọ́ tí bàbá rò, ẹjọ́ pé òun ò gbégbésẹ̀ ni, bọ̀ wọ́n láwọn rí clearly pé lóòótọ́ ni bàbá gbégbésẹ̀. Àṣírí ìgbésẹ̀ yẹn wá tú sọ́wọ́ ìjọba. Gbogbo àwọn tí wọ́n ló gbà tán gbé bàbá dé court, àtàgbẹjọ́rò ni, àti olùdá ẹjọ́ ni, àti gbogbo wọn ní ẹ̀yìn ìjọba Nàìjíríà ní gbogbo wọn, ìyẹn Fúlàní. Òun ló gbé bàbá lọ sẹ́wọ̀n ní 63. Bàbá dèrò ẹ̀wọ̀n, Awólọ́wọ̀ dèrò ẹ̀wọ̀n. Ilẹ̀ Yorùbá dàrú. A rí oríṣiríṣi tó ṣẹlẹ̀ lọ́dún náà lọ́hùn. Àràpá dàrúdàpọ̀ yìí ló bí ìtàn Kaduna Zogu tí mo sọ̀rọ̀ lé lórí. Irú ìgbésẹ̀ tí bàbá gbé láti make sure pé ilẹ̀ Yorùbá dá dúró tó di wàhálà sí bàbá lọ́rùn. Ọkùnrin kan náà tó gbé láti Niger Delta tá à ń pè ní Isaac Boro. Isaac Adaka Boro. Ẹ lọ bèrè tán ọkùnrin yẹn dáadáa, ọmọ Niger Delta ni. Òun aṣọ ológun tiẹ̀ wà lọ́rùn ẹ̀ nígbà tóun náà gbégbésẹ̀ pé kí àwọn ìran òun ya kúrò lára Nàìjíríà. Ìjọba Àgún Ìrósì àti Ojúkù wọ́n fi ìyà jẹ Isaac Boro. In fact, ìtàn sọ fún wa pé ẹ̀wọ̀n ló wà tí wọ́n fi bẹ̀rẹ̀ Biafra ní 67. Ẹ̀wọ̀n ló wà. Ẹ mọ̀ jẹ́ ń parọ́ tàn yín jẹ. Àwọn èèyàn kan ti fọ̀ sí ọjọ́ iwájú orílẹ̀-èdè tán kó takú papọ̀ tá à ń pè ní Nàìjíríà yìí. Wọ́n ti fọ̀ sí nǹkan tó lè ṣẹlẹ̀. Gbogbo nǹkan tẹ́ ń sọ, àwọn èèyàn ò rí, àwọn èèyàn ìyà ti mọ́ wa lára ní jẹ́ ká máa rí nígbà tí ó dáa. Ìyà yẹn ti pọ̀ débi pé a ti bá ìyà múlẹ̀. Àwa ń predict ìyà wa pé yóò dáa. Ìyà téèyàn jẹ for 60 something years going to 70 years. Tẹ́ ẹ̀ wọ́n á lálà pé ó da nínú ìyà yẹn, ẹ rí pé èèyàn tan ara èèyàn ni tí ó dẹ̀ sí foundation fún dáadáa. Ìtì máa mú èèyàn sọ pé nǹkan ó da ni nígbà tí a bá gbẹ́sẹ̀ lórí step tẹ́ ẹ rí wípé ibi tá à ń lọ yìí ó àti wà lójú ọ̀nà. Nàìjíríà ò tí ì sí lórí track rárá. Bàbá Bọ́lá Ahmed Tinubu ó kàn gamble lórí
ọ̀rọ̀ òṣèlú àti ọ̀rọ̀ ẹkọ́nọ́mì ìlú yìí ni tẹ́ ẹ bá mọ mínì nǹkan tó ń pè ní kéèyàn máa fọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀ mú gbàǹdàwì olóko gbowó káwa náà bá débi kan ká fi gbé jùlẹ̀ fún wọn. bàbá kan wá máàkì rẹ́gísítà ni tí Nàìjíríà ò bá dáa National Assembly tẹ́ ń wò ní ó ti bẹ̀rẹ̀. ibẹ̀ ni ìṣòro orílẹ̀-èdè yìí wà. ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀, ibẹ̀ làwọn kan ti máa sọ pé àní lónìí sẹ́ ń báyìí làwọn fẹ́ ń tá àgbọ́rí àwọn àmọ́ gbọ́. táwọn yẹn wọ́n sọ pé ẹ má ra mọ́tò fún mi bíi kí wọ́n sọ pé ẹ má fún mi lówó ilé, ẹ bá ń tọ́jú àwọn èèyàn mi ni ẹ jẹ́ wọn ó gbádùn. kò sẹ́ni tá a yàn sí National Assembly tí ìṣòro owó, ṣùgbọ́n tẹ́ ẹ bá tún wá padà tún rí wọn ẹ rí i pé owó náà wọ́n tún wá lọ. ìtẹ́ mi fi gbà pé kò lè dànù. àwọn tí wọ́n nírú hope yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nílùú Nàìjíríà ni àwọn ọmọdé kan kéékèèké ni wọ́n support Bàbá Bọ́lá Ahmed Tinubu, wọ́n ń rí gbígbà tí ó dáa. ṣùgbọ́n nítorí pé àwọn ò tí ì bá disappointment ìjọba pàdé rí irú ilé ìtọ́jú tàwa ti rí náà ṣe rò pé ó dáa. wàhálà àti ìjà táwa dẹ̀ ń jà lénìí ìtorí àwọn tó ń bọ̀ lọ́la làwa fi ń ṣe é. torí àwọn tó ń bọ̀ lọ́la kí wọ́n bá gbọ́njú bá wàhálà yìí la ṣe ń dábọ̀ rẹ̀. ìlú kan kéréje láfíríkà mi báyìí wọ́n ń pè ìlú yẹn ní Gambia sorry. ẹnìkan sẹ́ni fídíò kan sí mi láti bẹ̀ tí nǹkan kan ṣẹlẹ̀ tó lágbára tí odidi àwọn sẹ́nẹ́tọ̀ wọ́n fi yarí. ẹ máa gbọ́ nǹkan tóbìnrin yẹn máa sọ. Looking at the Honorable Minister's statement and looking at the budget, I think that our government does not love this country. They do not have the feeling to nurture our children in this country. Honorable Speaker, $6 billion in salaries alone, not in administrative cost. Honorable Speaker, and we say we are a poor country. Honorable Speaker, the median age in this country is 19 years old. We should consider the life and the livelihood of our children. We should be investing in education. We should be investing in health rather than paying ourselves, feeding ourselves out of the poor people of this country. I will start with this August Assembly, Honorable Speaker. Honorable Speaker, to see the salary of the Honorable Speaker increased from 658 million to 658,000 to 1,560,000. I feel ashamed to call myself an honorable member, Honorable Speaker. I gave myself for service. I did not give myself for the poor people to feed me and my family, Honorable Speaker. When I saw this, I felt embarrassed. I did not want to come to this budget session because I said to myself, there is no need, because we are just sharing the cake in our pockets, going home, feeding ourselves. Not only that, but to see the responsibility allowance, the residential allowance, the roving allowance, and all those for the representatives of the people. It is embarrassing for me to go back to my poor constituency and tell them that the meager resources of this country, I am paid that much at your expense. I took an oath, Honorable Speaker, to serve and to give back to my society, not to enrich myself. And even if I go to the Constitution, Honorable Speaker, it says that we shouldn't deliberately enrich ourselves. And increasing our salaries is deliberately
enriching ourselves, and that is an embarrassment. I think as a National Assembly, we should not accept any salary increment. It was in this August Assembly that we sat and discussed the salaries of the ministers and denied them, even though they went behind our backs and increased it. That is their problem. We offered ourselves for service, Honorable Speaker. We were not appointed. We were elected and we offered ourselves, Honorable Speaker. And I think we should think of our people when we do the budget. I'm not allowing you to observe me. I don't have that time. When you are on your own feet, observe yourself, please. Thank you. Honorable Speaker, when we go to the office of the President, Honorable Speaker, I have seen new units, ICT units, being established at the office of the President. The office of the President has, I think, whatever they call it, the person that does her public speech or whatever, that lady. Why would he need another ICT? Why would the Honorable, His Excellency want 6 advisors? How many ministers does he have in addition to the new ministries? If the President is telling us that the ministers are not good enough, I told this August Assembly here last year when we did the budget, if he is implying that his ministers are not good, let him sack them and apply and appoint advisors. The ministers, according to our constitution, should be competent enough to advise him on any policy under their ministries. And if they are not good enough, and if that is what he's implying, that they are not good enough, let him sack them and appoint advisors in their place. But as a poor country, we cannot be paying ministers and be paying advisors and be paying deputy advisors. Come on, we are a poor country. Instead of thinking of ourselves, 6 billion in emoluments alone. Come on. Honorable Speaker, I think we should think of the Gambian people, not our pockets. We say that when you are a politician, your skin starts shining, and I'm starting to believe it. Once you are appointed a minister, before 2 months, you marry a second wife. You start buying homes abroad. Come on, at the expense of who? At the expense of the poor Gambian? No way. Mr. Speaker, I am ashamed to call myself a National Assembly member. To be honest, I did not want to contest again. The only reason I contested was to show them that I can come back to this August Assembly. And I did against all odds, Mr. Speaker. If they want, they can die seeing me at the Assembly, but I will come. Ṣé gbọ́ ọ̀rọ̀ tí arábìnrin yẹn sọ ní ìlú wọn ní Gambia. Nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nípa nǹkan tí arábìnrin yẹn sọ̀rọ̀ lé lórí, òun ni wípé ibi ṣe ń ṣe kú náà ní í ṣe yẹ bó ṣe ń ṣe wọ́n nílẹ̀ ẹ̀bẹ̀ yẹn. Ilẹ̀ Áfíríkà generally ni gbogbo problem yẹn wà. Mo ń sọ fún yín categorically wípé èèyàn dúdú, ìwà dúdú ni. Do not expect good thing látọ̀dọ̀ àwọn èèyàn tẹ́ ń wò wọ́n wọ̀nyí. Òun ni mo ṣe ń bèèrè lọ bàbá Bọ́lá Ahmed Tinubu pé tó bá logo policy láti fi ní aráàlú lára, tó wá kó gbogbo ọ̀rọ̀ yẹn jọ tán, àbò ṣe gbogbo tó ló fẹ́ ṣe, tèmi ò gbàgbọ́ kó máa work. Tó bá kúrò ńbẹ̀, ta ni ẹni náà tí ó gbàjọba lọ́wọ́ rẹ̀ tí ìran rẹ̀ lè dámú? Ta lẹni náà tí ó gbàjọba lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu tó lè tí aráàlú lè dámú? Ìbéèrè tó yẹ ká máa béèrè lọ́wọ́ rẹ̀ gbogbo ìgbà rèé tá a béèrè. Ìgbé tí wọ́n bá fi àpèrè ilẹ̀ ta lẹni tí ń bọ̀ ńbẹ̀, ṣé ó kọ̀ntínú ibi tó bá dé? Ẹja máa bíra wa. Ẹ má jẹ́ ká dààmú lásán mọ́. Èmi ò fẹ́ kí ìran Yorùbá ó ṣe wàhálà lórí òfurufú gbádámọ́. Nǹkan tí ò ní rí bẹ́ẹ̀ káwa mọ́ dúró ká mọ́ nígbàgbọ́ pé yóò rí bẹ́ẹ̀. Káwọn kan kàn dé kankan máa fọlá jiyọ̀. Mo kàn lọ mú yẹn kan wá láti ibì kan, ó dẹ̀ sọ yóò dẹ̀ di bílíọ̀nìà lójijì. Àwọn olówó òjijì ni ò jẹ́ agbádùn lóyìí. Torí ẹ̀ ọ̀rọ̀ yẹn tí máa rẹ̀yàn tó bá ń sọ lẹ́gbẹ̀ẹ́ mi pé
Nàìjíríà sì máa wò báyìí pé ta ni tó ń pokọ sítórì burúkú fáwọn èèyàn fúnru eléyìí tí tó ń sọ̀tọ́kùsọ̀ kiri sójú òsọ̀nà fún wọn ni. Ẹ lọ wo ohun tó ṣẹlẹ̀ láàrin 1960 up to date. Ẹ lọ wo gbogbo wàhálà ìpayín kéke ìdààmú. Kéde ríṣẹ̀ tí mo ṣe ṣàdéhùn pé mi ní báyà ṣe protest mọ́ nílé ayé mi ní country yìí. Òun ni wàhálà tá a ṣe láyé Alábíọ́lá tẹ́mi Abíọ́lá sì padà bọ́ sí tí nǹkan kan ò dé ṣẹlẹ̀. Àwọn nǹkan tí mo rí rèé, àwọn ọmọ kan bẹ tá a jọjọ sáré káàkiri ńgbà yẹn ní 93 tí wọ́n bá wàhálà yẹn lọ. Àwọn òbí wọn ṣe ń bẹ nínú ìpọ́njú dọ̀la lórílẹ̀‐èdè, wọn ò gbádùn ìlú yìí. Torí ẹ̀ mo ṣe ń sọ pé ẹ má jẹ́ àtanra wa mọ́, ẹ má jẹ́ wọn pàfin ládùn bí àrán fún wa, ẹ má jẹ́ kí wọ́n fẹ̀kọ́ tanná fún wa. Ẹ jẹ́ àrònú ọ̀rọ̀ ara wa. Ilẹ̀ Yorùbá ilé tó lọ, ilé ti tó lọ, àsìkò ti tó. Ìlú yín nìkan lẹ́tí lè pe èèyàn lórúkọ tí wọ́n sọ tí ó sì máa jẹ yín. Ìlú yín nìkan ni o. Ilẹ̀ Yorùbá nìkan lẹ́nìkan mọ̀ ṣe dandan láàní lè wọnú ilé bàbá rẹ̀ ká lọ sọ fún pé ẹ kìlọ̀ fọ́mọ yín. Òdodo ọ̀rọ̀ bẹ̀lẹ̀ ń gbọ́ lẹ́nu mi lẹ́nìí. Òdodo ọ̀rọ̀ tó dẹ̀ korò ni. Mo fẹ́ kẹ́ jókòó ẹ̀yin àgbààgbà, ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú yìí, ẹ jókòó kẹ́ ẹ fọwọ́ lẹ́rán kẹ́ ẹ ro jinlẹ̀ dáadáa. Wọ́n tó ti ń gbé ìrìn àjò yẹn padà bọ̀ lẹ́lẹ́kejì. Wọ́n tún ní kẹ́ máa sáré káàkiri, ẹ̀mí àwọn èèyàn kan ó bá lọ. Ìyẹn ò nípa àwọn tẹ̀mí wọn bá lọ kí ìrìn àjò wọn yí padà bìrìbì. Wọ́n tún lè wà ń bẹ̀ 100 ọdún kí ìrìn yẹn tó máa gbádùn ayé wọn. Àwọn tí ó sì máa sọlá lórí ohun àlùmọ́ọ́nì àwọn bàbá wa, àwọn tí ó fi sọlá wọ́n ti dára wọn mọ̀. Àwọn ni wọ́n mọ bọ́ ṣe ń pẹ́ láàrin ara wọn. Torí ẹ̀ mo fi ní ilé tó lọ, ọmọ Yorùbá ilé ti tó lọ. Ẹ má ṣàsùnpìyè, ẹ má jẹ́ kí wọ́n tàn yín wọ inú wàhálà míì ní 2027. Ẹ má jẹ́ kí wọ́n fi sítórì dóyà yín mọ́. Ilé tó lọ o, ilé tó lọ o, ilé tó lọ o. Kò sí nǹkan tó dàbí ilé ẹni níbi tá a ti gbé dé ara wa, níbi tí ń ti wojú ọmọ ìyá mi tí yìí tún èrò mi rò pé ọkùnrin tí ń lọ yìí ebi ò gbọdọ̀ pásùn lálẹ́ yìí. Àwọn ń ṣèjọba lókè lénìí, bàbá Bọ́lá Ahmed Tinubu ń ṣèjọba lókè lónìí. Ọ̀rọ̀ tọmọkùnrin kan sọ lórí TikTok máa gbé wá ẹ̀ gbọ́. Ọmọ yẹn bí ó sọ ọ̀rọ̀ tó mọ́gbọ́n dání, ọ̀rọ̀ yẹn dẹ̀ lóye lórí gan-an. Màá jẹ́ gbọ́ náà ní nǹkan tó náà tún sọ. Ọmọ Yorùbá ilé tó lọ o. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti new 100 naira note 100 naira. President Bola Ahmed Tinubu, Your Excellency, sir, you are on the spot. Few days ago, you said that Nigerian youth should look at you in the face and tell you what we think is wrong with this country, and you will fix it. Well, here are a few things you should... Baba, lamba ni ọ̀rọ̀ yẹn. Lamba tẹ́ fún wa ni. Mo sọ̀rọ̀ kan fáwọn yẹn ní last year, mo ní ẹ má gbọ́ ohun tí bàbá Bọ́lá Ahmed Tinubu bá sọ mọ́. Torí wọn ò kì í ṣe abiyamọ tí máa gbẹ́kún ọmọ rẹ̀ tí máa ta tí wéré. Mo tó tún sọ lónìí, bàbá ìṣàbíyamọ tí ó gbẹ́kún ọmọ tí ó ta tí wéré.
ṣe bí Yorùbá ní tàbí abábá gbẹ́kọ̀ ọmọ rẹ̀ wọ́n ní ó ta ti wèrè ni wọ́n lè ta ti wèrè báyìí tèkúté ilé ṣé bàbá wa jẹ́ abiyamọ tó ta ti wèrè ní last year ẹ yọ subsidy orí epo ní 2023 immediately tẹ́ wọlé ara ni àwọn èèyàn 2024 débi pé àwọn èèyàn fẹ́ lè máa jẹ ìgbẹ́ ẹran níbi tí ara ni àwọn èèyàn dé ẹ̀yin ò lè rí ní tiyín ṣùgbọ́n àwa pariwo síta àwa tá a rí àwọn pariwo pé kí ni yìí ó ti le jù ẹ wá bọ́ta ní around May last year bàbá ẹni ká fọwọ́ wọ́nú wípé ẹ̀ ṣì bọ́dà lápá kan gbogbo nǹkan tó jẹ́ jíjẹ mímu kó oúnjẹ ó lè bá wálẹ̀ bàbá ẹ ṣàdéhùn yẹn ẹ múṣẹ ẹ pẹ̀yìn dàtán gbogbo ráìsì tán kó wọlé ní Kotonu síbàdàn lọ́dún náà lọ́hùn ní last year àwọn kọ́sítọ̀mù lọ kó àwọn aráàlú wa ń sọ fún yín pé àwọn ò fèsì kọ́sítọ̀mù nígbà tí kọ́sítọ̀mù gbọ́ pé ànáǹsì lórí rédíò ni àwọn kọ́sítọ̀mù sọ fún wa pé kò sí announcement kankan pé ẹ̀ tí ì sọ fáwọn pé ẹ gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ officially àtọ́pẹ́ yìí pé officially wọ́n lẹ́ẹ̀ tí ì kàn sáwọn ní custom office bàbá ṣe lè dákẹ́tẹ̀ ń rẹ́rìn ṣe é mọ̀ pé ènìyí ẹ̀yìn àti Sadiku àbíkú lórúkọ ilé tó jẹ́ bákejì yẹn Kazeem Shettima 1 billion more than 1 billion lówó tí ẹ̀yin family méjì fi ń jẹun ṣe ẹ̀rọ pàmò ṣé èlùbọ́ lẹ fẹ́ rà ní 1 billion ní àbí ráìsì tẹ́ fi jẹun lọ́dún kan ẹ̀yin family méjì péré mo fi ní kì í ṣàbíyamọ tí wọ́n gbẹ́kún ọmọ rẹ̀ tí máa ta tí wèrè ìyẹn lọ egbèrègbè gbogbo àfọwọ́ wọnú àwọ̀ pé tó Ọlọ́run àti wọ̀nà àti wọ mọ́tò ilé ìtawọ̀ yìí bá a ṣe gúnlé ayọ̀ ló kù ìdí sì máa jẹ́ kéèyàn gúnlé ayọ̀ ni pé tí dírẹ́bà ti wa mọ́tò yín tí ò bá tún mú gbogbooro yó pẹ̀lú tara rẹ̀ la fi ń bá lọ́ta fi bá wọn ọdún yìí gbogbo ilé táwọn èèyàn sọ pé ráìsì ti wálẹ̀ mo kàn ń wo àwọn aráàlú yìí nígbà tẹ́yìn dé bá ráìsì 30,000 ráìsì wálẹ̀ sí 65 ráìsì wá lẹ́nu ṣe ìtànpọ̀ ráìsì wá lẹ́nu àánú ọmọ Nàìjíríà kan ṣe mí especially ìran Yorùbá aláìkẹtàn bí ọ̀rọ̀ ọ̀fà Dr. Sharafadeen ni ó ní tí ẹ̀tàn bá ó nígbà tí ẹ̀tàn ń bọ̀ látàjùlé ọ̀run ó láàrin Yorùbá ló sọ̀kalẹ̀ sí wàláhì òótọ́ ni bàbá yẹn ò parọ́ nínú gbogbo ọ̀rọ̀ tí bàbá yẹn máa ń sọ bí mo ṣe máa ń wò tó eléyìí tó yín tì mí jù lọ̀rọ̀ tó sọ nínú wáàsí kan tó ṣe láìpẹ́ yìí ó ní nígbà tí ẹ̀tàn ń bọ̀ láti kọ̀lé ọ̀run ẹ̀tàn ó ní ilẹ̀ Yorùbá ló sọ̀kalẹ̀ sí Yorùbá fẹ́ràn ìtàn púpọ̀ a máa ń fààyè gba rẹ́dẹ̀rẹ́dẹ́ báwo lèèyàn ṣe máa sọ fún yín pé ráìsì tẹ́rí tó wálẹ̀ lénìí ó ti fi ṣàfihàn pé nǹkan ó máa wálẹ̀ máa fún yín láwọn instances kan lénìí àwọn ọ̀jọ̀gbọ́n predict epo tá a rí tó wálẹ̀ tí ń wálẹ̀ díẹ̀díẹ̀ yìí wọ́n predict ọjọ́ iwájú rẹ̀ election súnmọ́ àwọn àmì tẹ́ máa rí nù jímìkì ni láti fi mú yín for 2027 gimmick ni wàláì tàláì political gimmick gbogbo nǹkan yẹn wà lẹ́yìn tó tọ́ but ẹ san ní tẹ́sí fi san ẹlòmíì ó ti ọwọ́ bojú kò ní rọ́wọ́ fi bọ́ ojú ní omi ẹkún gbóná jáde lójú ẹ̀ kò ní rọ́wọ́ fi bọ́ níbi tá à ń bá a lọ àti ìmọ̀ nǹkan kan àánú yín kàn ṣe mí ló mẹ́mí máa pariwo ló mú ìmì máa pariwo ẹ mọ́ sàsùnpìyè àsùnpìyè ní ẹni tí ń tàn yìí wọ́n ní most intelligent people are deceivers deceiver ni wọ́n ẹ̀kan wù wọ́n bá yẹn ni wọ́n tàn yìí dó lẹ́lẹ́kejì wọ́n ti mọ̀nà tí wọ́n gbà ibi náà ni wọ́n máa fi pa àwọn bàbá wa látijọ́ wọ́n á 1,000 lé wọn lọ́wọ́ pé ìbò tí ń bọ̀ ya fẹ́ kẹ́ ẹ dó tì wá kí gbogbo nǹkan ó lè bá ọ̀rọ̀ sọ̀mù fún wọn ṣé nǹkan ti rọ̀ sọ̀mù láti gbà yẹn di wò yìí nǹkan rọ̀ sọ̀mù lórílẹ̀‐èdè yìí ṣé ẹ gbọ́ rí ẹ ti rírú ẹ̀ rí ẹja máa bàbọ̀ ayò kan tá ń ta lọ́wọ́ tí mo mọ̀ nílẹ̀ Yorùbá nìyẹn
ẹja tó wọn bá bọ̀ ẹ má jẹ́ káwọn èèyàn tàn yín wọnú ogun míì ní 2027 ẹ má jẹ́ wọn tàn yín ìpalẹ̀mọ́ tó bá yẹ kí ìran Yorùbá ó ṣe lórí ẹ jẹ́ àwa focused lórí ìrìn àjò tá à ń rìn ẹ jẹ́ àwa focused ká rẹ̀ fẹ̀mí wa lélẹ̀ lé lórí ó nìkan lọ́nà àbáyọ ó nìkan ní ojútùú sí ìrìn àjò yìí òmìnira ilẹ̀ Yorùbá ni ẹ jà fún ó ní ẹ ṣàdúrà sí gbogbo alágbára ilẹ̀ Yorùbá pátá ẹ ṣàdúrà sí ẹ rìn lé lórí gbogbo ìrìn àjò tó bá wà lẹ́sẹ̀ yìí tẹ́ lè rìn ẹ rìn lé lórí ẹ fi tapá titan yín sínú rẹ̀ ẹ má dòde ọmọ kan even kó má jẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n mélòmíì wá nílẹ̀ Yorùbá pé kó wá ṣe president Nàìjíríà lọ́la ìkànkan náà lòun náà ó ṣe àṣírí bẹ́ẹ̀ gbé fún ilé nìyí ìkànkan náà ni ègún kan àtẹ̀pẹ̀ burúkú kan já orí àpèrè yẹn ẹni tó bá ti bọ́ bẹ́ẹ̀ ọ̀dájú abiyamọ ni yóò yà èmi ò tí ì rẹ́ni tó gorí àpèrè yẹn rí tó ní àánú sáwọn tó wà sálẹ̀ mi ò rí rí ẹ̀sọ̀ kan tẹ́ bá ti rí ẹ fọwọ́ kan bẹ́ẹ̀ pé eléyìí ó láàánú èmi ni mo mọ nǹkan tí mò ń sọ lẹ́nu ẹ wo president Ukraine nígbà tí kí lórúkọ Donald Trump invite ẹ wá sí America tí wọ́n jọ ní chat ẹ rí lára ẹ pé ó fìlì fún ìlú rẹ̀ ẹ wo orú obìnrin tí mo bá tó sọ̀rọ̀ láìpẹ́ yìí ẹ rí lára ẹ pé ó ń fìlì fún constituency rẹ̀ ẹ dákun jọ tẹ àti wà Nàìjíríà ta lẹni náà tí ń fìlì fún masses ibi tí mò ń bọ̀rọ̀ lọ nìyẹn èèyàn wo lè yẹn rí tó inú olóṣèlú wo lẹ ti rí tí ń fìlì fún masses tí àánú masses ń ṣe àfẹ́tí dínú mi láyé bá máa gba ẹ̀pà ọmọ tí ń kiri ẹ̀pà tí ó bá máa gbẹ̀pà lórí ẹ̀ tí ó gbé sórí àbí tá ti kú bá bọ́ sínú ibìkan tí ó máa mú gàrí pẹ̀lú àwọn èèyàn kan gbóhùn fìlì fún masses they are not feeling for us wọ́n rí tí wá rò báwọn ó sá ṣe dolú ayé tí gbogbo àwọn ọmọ wọn máa dá bí wọ́n ṣe ní agbára ní custody tiwọn torí ẹ̀ làwọn kan nílẹ̀ ẹ yẹ kẹ́ máa béèrè pé kí ló dé táwọn kìíní yìí ò kú tán àwọn Awólọ́wọ̀ ti ṣe wàhálà ìlà ìlò yẹn làwọn kan náà bá lénìí tá a tún ṣe wàhálà lórí ẹ̀ ó yẹ kẹ́ mọ̀ pé alágbẹ̀dẹ tí ń lurin ní ojú kan ló nítumọ̀ ẹ má jẹ́ káwọn ìran kankan jẹ ìran gbogbo ìran ilẹ̀ Yorùbá kankan jẹ wárùn bàbá tí ò rí tiwa rò nígbà tí wọ́n pa ọba lẹ́kìtì nígbà tí wọ́n pa àwọn àgbẹ̀ ní Oǹdó ẹ sọ spíìchì bàbá Bọ́lá Ahmed Tinubu pé ó sọ̀rọ̀ báyìí ó àdírẹ́sì ìlú pé inú rẹ̀ ò dùn ó feel bad ẹ sọ bí tó ti feel bad lórí wàhálà tí ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń pa wá lọ́mọ pa wá láya pa wá lọ́kọ pa àwọn èèyàn wá sínú igbó ẹ wá ní nǹkan oko lẹ̀ Yorùbá ò dáko ni ṣé wọn bá oko tá a dá táwọn ò jẹ́ igbó wá tí wọn ò jẹ́ àwọ̀ mọ́ ẹ tó dẹ ìjọba sí wa ẹ tó dẹ kóòtù sí wa táwọn èèyàn wa bá mú Fúlàní táwọn tó fà léjọba lọ́wọ́ ẹni tí wọ́n bà nǹkan rẹ̀ bíi 10 million jẹ́ ẹni kí Fúlàní ó sọ 50,000 fún níbo ni kò ti bẹ̀rẹ̀ ẹ tó dé pé kí òkè o kí wàhálà ò lè bá ṣẹ́tù láàrin àgbẹ̀ àti Fúlàní pé kí wọ́n sign agreement láàrin ara wọn nígbà tẹ́ gbé Yorùbá ẹni tí ó represent Yorùbá wá ẹ lọ gbé bàbá Ládọjà ṣé Ládọjà lóko ni ìran Ládọjà mélòó ní lóko tí ìran Ládọjà bá ti ń lóko oko bó ní sóko tí Fúlàní ń lọ bẹ ní sóko Oǹdó ní Ládọjà lóko sí ní àbókò Bàràpá àbítẹ́kìtì torí ẹ̀ mo sọ pé ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀tàn pọ̀ nù rẹ̀ gan ẹ̀yin ni kẹ́ ẹ sọ jẹ́ ayé yín ẹ̀tàn náà fi ń bá wa lò ẹ̀tàn ni kò sábìyàmọ̀ kan tí ó gbẹ́kún ọmọ rẹ̀
tí ò ní tàtí wéré. Bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu ń gbọ́ ẹkún wa látijọ́ ìkòdẹ̀ sọ̀rọ̀ lé lórí. Ó fi wá gún lágídì. Ẹ wá ń pariwo pé ìbò ń bọ̀ 2026 2027 ká máa prepare fún ta ni. Nílẹ̀ Yorùbá mo ti sọ fún yín àjọ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà nílẹ̀ yìí. Ń tẹ́ lè ṣe tí ó rọ̀ yín lọ́rùn jù ó ní kẹ́ ẹ̀ nàbọ́n sí gbogbo àwọn ọmọ Yorùbá kẹ́ ẹ̀ máa pa wọ́n lẹ́yìn kọ̀ọ̀kan. Ń tí ó rọ̀ yín lọ́rùn nù ẹ̀rọ ayé yín lò bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run lè má fún yín ṣe. Tí mò ń try láti sọ ọ̀nà táwọn èèyàn believe Ọlọ́run ọba lè má fún yín ṣe. Ẹ máa dé o ọ̀rọ̀ tí mo sọ yẹn dé mo mọ tí mo dé tí mo fi ṣe o. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwa ń rí tẹ̀yin ò rí bá a dẹ̀ ṣe ń rí la ṣe mú wá fún yín. Gbogbo àwọn tẹ́ ẹ rí tí wọ́n ń pariwo tẹ̀lé lóṣèlú ọ̀pọ̀lọpọ̀ wọn àti jẹ àti mu ní ń dà wọ́n láàmú o. Ẹlòmíì ò mọ nǹkan tí ó jẹ lọ́la. Mò ń sọ fáwọn aráàlú òyìnbó Ọlọ́run lò yín fún a lot of things nílẹ̀ Yorùbá nǹkan ò bá ti bàjẹ́. Ní èdè bí mo ṣe rí èló ní sálárì mi tí mò ń gbà léèdè mo mọ èèyàn tí ó wà kẹlẹ̀kùn tí ó jókòó èló mo ti fẹ́ rí. Ìjọba máa mú mọ́tò tí ó gbé mi dé ibiṣẹ́ lọ́wọ́ báyìí ẹlòmíì ò dòlé mi lọ́rùn ṣé màmá wòran kẹ́ni ẹlẹ́ni kú sínú ebi ni. Àwọn kan dẹ̀ wà ń bẹ̀ fámìlì méjì wọ́n sign 1 billion fún wọn lọ́dún kan kí wọ́n fi jẹun wọ́n tún ti sign tọdún yìí. Bóò ni wọ́n ṣe wá ní tẹ̀mọ́ pé bí ń pa yín. Ibi tí mò ń lọ nìyẹn. Ẹ wá tó ní ká dúró ká máa tẹ̀lé wọn gbogbo gbà. Ẹ jára yín yẹn mi ẹ jára yín. Ẹ má tẹ̀lé olóṣèlú lélẹ̀ tí ń bọ̀ yìí. Ẹ jẹ́ wọ́n fi ilé ẹ̀ pé àgbà tí wọ́n pé wọ́n ń fìyà jẹ wá ni. Bàbá Bọ́lá Ahmed Tinubu fi ojú ọ̀nà ọ̀pọ̀ ìlú ìsílẹ̀ wọ́n ti fi ọ̀nà ilẹ̀ láti ayé ìgbà tí Fáṣọlá wà ní Minister for Works. Wọ́n fún Fáṣọlá ló gba ọ̀nà yìí sílẹ̀ ọ̀nà tó wá láti abẹ́ bíríìjì Sango Ọ̀tà lọ sí Bega ẹgbàṣẹ́ ẹ̀ lọ́wọ́ Ògùn State ẹni iṣẹ́ federal ni pé federal máa ṣe. Láti 2012 ni wọ́n ti ṣe bíríìjì síbẹ̀ wọn ò ṣe títì gbogbo ọ̀nà yẹn wá worst ẹ̀dẹ̀ ti wọlé àwọn èèyàn lọ́mbẹ̀ ẹ bà business ebi nítorí sọ mí dé rò pé mo lọ ń wáṣẹ́ kiri ọ̀nà yẹn ni ibẹ̀ business mi wà ó parẹ́ nígbà tẹ mọ́ náà tẹ block ẹ̀ tí o sì fi tàwé gbà kọjá mọ́ business yẹn parẹ́. Now ẹgbà títì yẹn lọ́wọ́ state tó ń ṣe ẹlẹ́yìn ní fund state mọ́ fún ọ̀nà tó wájú ọ̀nà federal ẹ̀yin fúnra yín federal ẹ̀ ṣe. Bàbá Bọ́lá Ahmed Tinubu a ṣe wàhálà gan ládùúgbò ìbò canvas àwọn èèyàn pé jáde dìbò fún ọ̀nà ìwà yóò jẹ́ ṣíṣe. Bàbá débẹ̀ mo dé pé yóò tẹ̀ torí àti fi allegation kan bàbá Ọbásanjọ́ gbogbo èèyàn lórí àwọn èèyàn sọ kan bàbá Bọ́lá Ahmed Tinubu lójú pé ẹ̀ṣẹ̀ tó Ọbásanjọ́ ṣe gbogbo èèyàn ní pé ọ̀nà Abẹ́òkúta gan tó jọ́nà lu bàbá rẹ̀ kò ṣe é nígbà tó wà ní gọ́ọ̀mẹ̀ntì tó lágbára àti ṣe. Ìgbà tí bàbá Tinubu champion títì wá sí Victoria Island tí ó mọ̀ lọ sí Calabar àti Sokoto eléyìí tí ó gba Badagry lọ Sokoto eléyìí tí ó gba Victoria Island lọ sí Calabar nítorí àwọn businesses yìí tó wà lójú ọ̀nà wọ̀nyẹn ẹ̀yin ń ṣètọ́dọ̀ títí ẹ fi tàwọn tó dúró nínú òjò ẹ fi wọ́n sílẹ̀ pé kò kú sínú ìṣẹ́. Tẹ́ ẹ bá fẹ́ rí the true picture bí Nigeria government ṣe rí inú chọ́ọ̀chì ní kẹ́ ẹ lọ inú chọ́ọ̀chì true picture Nigeria government ẹ lọ sí chọ́ọ̀chì tẹ́ bá dé chọ́ọ̀chì ẹ rí clearly bí Nigeria ṣe rí bọ́n ṣe ń rọ̀nù àfíàsí orílẹ̀-èdè. Pásítọ̀ ó gbowó lọ́wọ́ gbogbo táìtì àwọn tí ń gba 12,000 pàtí yẹn ń gba 12,000 naira salary
tẹ́ tó ní kó mọ san táìtì èèyàn ń gba 15,000 sálárì ẹni kó mọ san táìtì gbogbo àwọn ọ̀hún ilẹ̀ gba táìtì lọ́wọ́ wọn lọ ṣùgbọ́n tá bá sóòtù tí pásítọ̀ wọ̀ lọ́dún kan tá bá fẹ́ kó kalẹ̀ wọ́n wà lu gbàǹjọ́lé lórí wọn tó tún ta fáwọn tá à ń sọ yìí ni àwọn ló mọ sáré wọn mọ wú yá sóòtù pásítọ̀ ní nǹkan tó yẹ kó bùn wọn yóò tún ta ni pásítọ̀ ó ta ni ààrẹ ní chọ́ọ̀chì Oyèdépò wọ́n máa ta súùtù Oyèdépò fáwọn ọmọ àjọ ni ìyẹn bẹ́yẹn níbi tó wá worst dé owó àwọn ọmọ àjọ yìí lè fi kọ́ school àwọn tí wọ́n wájọ́ ọmọ àjọ yìí ẹ̀tùn ara ọmọ public school náà ń lọ níbi tí wọ́n ti strike tó pé ọmọ mi ò ní lọ school àwọn ọmọ wọn ti di àwọn gbókò ló gbogbo àwọn ọmọ wọn mú kiri ẹ wà máa sọ fún wa pé yóò dáa pé ọlọ́run kọ fún yín ọlọ́run sọ fún yín pé yóò dáa fún wọn níjọ́ wo àwọn tẹ́ ti lo ìgbésí ayé àwọn ọmọ wọn mọ́gbà gbogbo owó tó yẹ kí wọ́n fi tọ́jú àwọn ọmọ wọn ti san sínú chọ́ọ̀chì yín èyí ti fi tọ́jú àwọn ọmọ tí bí Nigerian system of government ti ṣe rí nìyẹn o chọ́ọ̀chì ní Àbújá tẹ̀ ń wọ́n chọ́ọ̀chì àwọn àni wọ́n gbowó wa ẹlòmíì wọ́n gba oko rẹ̀ torí pé inú bẹ̀ wọ́n ti discover epo wọ́n lé wọn dànù ẹ lọ sí Niger Delta wọn ò lè bu omi mú nù lẹ́lẹ̀ omi odò ṣe mú Niger Delta ẹ lọ́bẹ̀ ẹ wá lọ wáyé wọn àwọn aláṣẹ́wó tó pọ̀ jù nílùú yìí aṣẹ́wó ọbẹ̀ ló pọ̀ jù bẹ́ẹ̀ sì làwọn ọmọ wọn kan wà tí ń gbàbọdè fáwọn ìlú wọn táwọn náà ń bá àwọn ìjọba àwọn ẹ jẹ ìjọ wo la fẹ́ ṣe gbogbo yẹn dà ẹ wá ní ká dákẹ́ pé yóò dáa níbo ló ti fẹ́ dáa níbo ni ó ti dáa ṣé òótọ́ tá a rí tó bá jẹ́ pé àrídìí àwọn òótọ́ wọn wọ̀nyí nísìnyí ni kó bá rọrùn òótọ́ tá a rí ẹ wá ń sọ fún wa pé yóò dá nídìí irọ́ ṣé òun la fẹ́ bá dà lówó la fẹ́ bá dà táwa lọ́ta Yorùbá tá lọ́ta Yorùbá tí kì í bá sọ ọmọ Yorùbá ńlọ́ta Yorùbá òdodo ọ̀rọ̀ bẹ̀lẹ̀ gbọ́lẹ̀ nìyẹn o àní sọ jù báyìí lọ lálẹ́ yìí tó bá dọ̀la lágbára Ọlọ́run á tún bá kọ̀tún ètò wa lágbára Ọlọ́run ọba kò ní jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́.